Hi everyone, welcome to my channel. ẹjọ́ bàbá ìkan lára àwọn mùsùlùmí lórí ayélujára lórí íńtánẹ́ẹ̀tì ó sọ ọ̀rọ̀ kan a wá fẹ́ kẹ́ ẹ bá wa fèsì sí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní Yorùbá ò lẹ́sìn ẹjọ́ mo fẹ́ play fídíò yẹn fún yín bàbá kẹ́ ẹ bá wa gbọ́. Ifá àti ìsìlámù tọ́ríkì alẹ́ yìí nìyẹn tá a ti ń bá bọ̀ apá kejì lélẹ̀. mo ní àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn pé ẹ̀sìn àjòjì wọ́n lọ gbé wá Yorùbá ò lẹ́sìn rárá. ṣètúbọ̀ kí ìsìlámù tó dé Yorùbá ò lẹ́sìn. ọba lẹ́sìn mẹ́rin wa ẹ̀rí ọ̀pọ̀ ẹ̀lẹ́sìn ní ẹ̀sìn Yorùbá ò lẹ́sìn. orí bí tẹ́lẹ̀ náà ẹ̀sìn òpin méjì ìsìlámù lè gbà lóbi Ọlọ́run. ẹ jẹ́ gbà kan. ẹ ṣeun bàbá. àdúpẹ́. ǹjẹ́ lóòótọ́ nípa Yorùbá ò lẹ́sìn bàbá. àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè Ọlọ́run ọba àná ọba òní ọba títí kánrin kése Olódùmarè pátápátá ọlá porogodo ọba ẹ wo àwọn òdìkejì wa wọ́n ti fẹnu sátà ìbílẹ̀ yìí nísìn ara àjọ wo ni ò lẹ́sìn nígboro Mẹ́kà pápá lára ẹ̀sìn bá ẹbọ nílùú Mẹ́kà ni ẹbọ kan ò sì sí níbì kan ọ̀nà tí kálukú gbà b'Olódùmarè sọ̀rọ̀ kò jọra wọn ẹ sì wá wé tó sọ̀rọ̀ yìí tó ń kórun gbọ̀n hánu bí ha pẹ̀lẹ́bẹ́ yìí kò sì wí kò sì sọ a gbọ́dọ̀ dá lẹ́bi ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí afọ́jú bá wọ inú sọ aláwo tán ganan ó sì wọ bẹ̀nu ọwọ́ ní fi ń wá àga tí èyí jókòó ó sì fọwọ́ da gbogbo tán ganan nù àwòfọ́lọ́ kánrin kése àwọn òmùgọ̀ tí ń bẹ́ńbẹ́ àwọn akóbòǹbò tí wọ́n ń lù orí àbúrú ni ọ̀gbádùn ni gbogbo àwọn òye àsàlámọ́tù lọ ti fọ́ tán lùlùgbọ̀n gbàgbọ́n ni agbọ̀npìtàn onílàákàyè kan wá jáde ní àwọ̀ ẹni tó fáwọn tán ganan yìí kò jẹ̀bi ẹ̀ kàn ń jẹ̀jẹ̀ yín lẹ́ jẹ̀bi èèyàn bá dúkìá tó tó báyìí ni ṣé ẹ̀ mọ̀ pé tó fọ́ mú nǹkan lọ́wọ́ ó ti ju tán ganan lọ ni ojú èèyàn fọ́ àtọ́jú ìta àtọ́jú inú ń ló fọ́ mọ́ àáfàá tí ń sọ̀rọ̀ yìí bámbá ń gbọ́ mi Ọlọ́run jẹ́ ń lè gbúrò ọwọ́ rẹ ọ̀ ní ṣàfìrákù mi mọ́ lábẹ́ ọ̀run tá a wà yìí kó tó di pé ìsìláàmù kí ẹ̀sìn kankan ó tó dé ọ̀ ń gbọ́ àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ ní jí àbáláyé kọ́yà ajára rẹ̀ ọba lẹ̀ o Ọlọ́run tọ́jú ọmọ rẹ o bọ́ bá hùwà ẹ̀ ilé rẹ ò ní bàjẹ́ o bọ́ bá hùwà ẹ̀ a ní Yorùbá ò lẹ́sìn lẹ́sìn kò sílẹ̀ bí nígbà bá ti rẹ igbó sínú omi gbóná àbí wọ́n rẹ igbó sínú tíì tramadol kankan oríṣiríṣi wọ́n ti kọ́kọ́ gbé ojú lásán ò ṣe é gòkè àràfá ńlọrọ̀ eléyìí èyí tí ń sọ̀rọ̀ yìí ojú lásán ò ṣe é gòkè àràfá ni nígbà tí ò bá mu gbénú gbóná tí ò mu kánángórì ẹ̀yin náà wo bí ń ṣe ń gbà tí ń sọ̀rọ̀ ara balẹ̀ bá máa ń sòdodo ọ̀rọ̀ ni pé Yorùbá ò lẹ́sìn ẹ̀ mọ́ jẹ́ àgbọ̀rú ẹ̀ mọ́ o ẹ̀jẹ̀ ó mọ̀ ń bí ẹ bá dẹ́hùn jẹ́ ẹ mọ̀ ya amúnisẹ̀ ìsà ti dáná fún bèjì yá Ọlọ́run ọba ò ṣe é gbìjà Ọlọ́run Olódùmarè nìkan ló mẹ́ni tí ń ṣeun lónìí lọ́la títí tá yóò fi parun Ifá ló ní ayé Ifá ló ní ayé àti gbogbo èròjà tí ń bẹ nínú rẹ̀ pátá
ó jẹ́ bó ti jẹ́ olóòtú. ẹ ṣeun bàbá, ẹ jọ̀ọ́ bá wa sọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò Ifá o bàbá. tó kò burú, ọ̀pọ̀lọpọ̀ omi ló ti gba bí afárá kọjá nígbà náà lọ́hùn-ún tá a wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọjọ́gọ̀ ndí bí 50 ọdún díẹ̀ bọ̀ náà nísìn àsìkò níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀hún ó kọ ìjọ ìtẹ̀bọmi ní sùkúù alákọ̀ọ́bẹ̀rẹ̀ Methodist Primary School Ọ̀tà Àpẹ̀tẹ́ nílùú Ràgbìjí. kásámọ́ tiẹ̀ wá bá lọ́wọ́ ná àrùn rúnrùnrún mọ́ra wọn àjáde ìwé 6 lẹ́kọ̀ọ́ bíi 1980 abọ́síwèé gíga ní ìgboro ìlú Ọ̀rọ̀rúwọ̀ lábẹ́ àsíá bàbá wa àríyànjú ọlọ́rọ̀rúwọ̀ tòní a sì wọ àmọ̀táhún akàwé ọ̀nà níwọ̀n bá bọ́lọ̀ ń ṣe ní kí a rí kà mọ́ nígbà náà kó tó di pé Ifá wa ń ṣe bí ẹ ń roni à ń kọ́ ń kó àgàdá kiri bí ẹ ń kọrin fújì tẹ̀lé léegun bí ẹ ń tẹ̀lé àwọn ọlọ́jẹ̀ àwọn onídán onígbà aláwo bó tó tábù ṣe gàdà bí ẹ̀yìn ọdún bíi 5 àtún tẹ̀sí lánàá pé àákéwù yìí náà à ń pe aláàjì ọ̀hún àfáà dáadáa ni aláàjì Mudasiru Àbẹ̀fẹ́ ọkọ̀ àjẹ́ nílé ọ̀sọ́lọ̀ nílùú Ràgbìjí akéwú lọ́dọ̀ ẹ̀ bó tilẹ̀ jáwé pé bàbá wa Moronkeji àyànmú àgájá akọ́fàmọ́ ń wọ̀ọ̀la ó lòdì sí ọkọ̀ àwọn àjẹ́ wá níwọ̀ òkèwú lọ́dọ̀ rẹ̀ ọkùn àyà mi ọ̀ràn bàbá ìyá rẹ̀ ní ìlú àdà ìmáàmù ni wọ́n láti ìbẹ̀rẹ̀ wọn dópin àfààní ṣe èyí ti jẹ́ òun fọ́ sí èmi sì ti parí àlùkùránì kí n tó kúrò lọ́dọ̀ aláàjì ọkọ̀ àjẹ́ mo ti kéwú yọrí ńgbà náà lọ́hùn títí bá a ti kémi mọ́ ewu ètò àkóyè náà ti tó jẹun làbá kú òǹbẹ̀ tí ó tó tábù ṣe gàdà bàbá mi ìfánú ọkọrin ìlú lọ kó kọ́ kìtìkìtì wọ̀nyí bàtà lọ sọ̀rọ̀ yìí ọ̀tún kọrin mọ́ ọ̀tẹ̀lé eléégún ọ̀tún kéwú mọ́. bàbá yóò sáwà mo bá rè bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ńgbà ayé ẹ dákun ẹ bá ń bá bàbá sọ̀rọ̀ Ifá ló wù mí kọ́ tógun bá dé ní ìsìn bónú ó rọ́ọ̀lù ìdílé olórogún èèyàn ò sì gbọ́dọ̀ wúra rẹ̀ ràn ibi obìnrin 2 mẹ́ta ìdí igi bá ti tó bíi 3 tí igi bá ti tó 2 mẹ́ta 4 orogún ti wà ń bẹ̀ tọ́ náà ní bá ń bá bàbá sọ̀rọ̀ bàbá wọn lé Ìbàdàn ní àwa mọ́mọ́ yìí lóore kọ́fà ni wọ́n sá lé ó múlù kan àròkọ kan ń bẹ ní ìlú Ìlọrin à ń pè bẹ̀ ní Ọ̀sìn Agáka ibẹ̀ ní àti lọ́ọ̀rì kọ́fà kẹ́ni mọ́ ṣẹ̀kọ́rọ̀ mọ́ pọ̀ alu ọ̀pọ̀lọpọ̀ gbàmbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tọ́ ẹni tí ó sì sú mi ó rẹ̀ mí alẹ́lẹ́yìn ò ní sọdẹ kò lè sọdẹ rin oríṣiríṣi ìpèníjà bá ti rí náà nu bó tiẹ̀ já pé gbogbo rẹ̀ wọ́n ń já sí ìdùnnú lónìí kọ́lò tó wá pè ní ọ̀nà bẹ́yìn ò bá wá ṣìnà olúwa rẹ̀ ò ní mọ̀nà ọ̀nà náà là á sì tá a fi mọ̀nà tí gbogbo ẹ̀ ló dàbí ìwọ àfa yìí ọlọ́wọ́ mọ́ àyípadà olóore dé bá ọpọlọ rẹ o ẹni ọpọlọ rẹ ò bá tí ì kó fáírọ́ọ̀sì kó mọ̀ tún dábàá pé Yorùbá ò lẹ́sìn mọ́ o ẹjọ́ mọ́ ń bẹ̀ ẹjọ́ mọ́ ń bẹ̀ mo tún yà bàrà sọ́dọ̀ ẹni o ọlọ́lọ́rọ̀ ẹ̀mí rẹ o ntẹ́mi ò fi wá gùn gan-an ni mo fẹ́ kọ́ ọ máa tẹ̀lé látòní lọ dákun ọlọ́run fi ọ lára balẹ̀ bá a ṣe rìnrìn àjò ẹ̀kọ́ ọwọ́ náà nù gbogbo ẹyin tí ń bẹnu adìẹ nǹkan ló lè yé tán ìwọ̀nba tó yẹ kẹ́ ẹ mọ̀ náà láti ṣàlàyé fún yín. ẹ ṣeun bàbá orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá. èmi ni olóyè Moronkeji ọ̀rọ̀ àgbà erinmi awo ti ilẹ̀ ọba Ràgbìjí. ẹ ṣeun bàbá. ẹ jèrè. ọ̀nà tí kálukú gbà b'Olódùmarè sọ̀rọ̀
kò jọra wọn. ẹ sì wá wé tó sọ̀rọ̀ yìí tó ń kórun gbọ̀n hánu bí ha pẹ̀lẹ́bẹ́ yìí kò sì wí kò sì sọ a gbọ́dọ̀ dá lẹ́bi. ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí afọ́jú bá wọ inú sọ aláwo tán ganan ó sì wọ bẹ̀nu